Ẹ káàbọ̀ sí abala kèrègbè ìmọ̀. Èmi ni arẹwà, arábìnrin tí ó ń fi ìtàn ṣe ẹwà, Bolanle Oni Story. Lórí ètò tèní, a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àǹfààní oúnjẹ Yorùbá. Oúnjẹ ni ohun tí ó ń fúnni ní agbára láti tẹ̀síwájú. Oúnjẹ ni okun inú tí a fi ń gbé tìta. Oríṣiríṣi àwọn àǹfààní ló rọ̀ mọ́ oúnjẹ ilẹ̀ Yorùbá. Oúnjẹ Yorùbá á máa woni sàn. Oúnjẹ Yorùbá á máa ṣe ara lóore. Lórí ètò tèní, mo máa dárúkọ oúnjẹ Yorùbá 5 àti àwọn àǹfààní tí wọ́n rọ̀ mọ́. Àkọ́kọ́ ni ewédú. Ewédú jẹ́ ọ̀kan lára àwọn ọbẹ̀ ẹ̀yọ̀ tí a máa fi ń jẹ òkèlè ní ilẹ̀ Yorùbá. Ewédú kún fún oríṣiríṣi ohun tí ó máa ń ṣara lóore. Àkọ́kọ́ ni wípé ó kún fún àwọn ohun tí ó máa ń dènà de èròjà burúkú inú ara. Ẹ̀kejì, ó máa ń mú ẹ̀jẹ̀ ṣiṣẹ́ dáadáa ní ara. Oúnjẹ ẹ̀kejì tí máa dárúkọ ni àmàlà. A ní oríṣiríṣi àmàlà, àmàlà dúdú, àmàlà funfun. Àmàlà jẹ́ ọ̀kan lára àwọn òkèlè tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá. Àmàlà dára púpọ̀ torí wípé ó máa ń ṣàkóso ṣúgà nínú ara. Ó sì dára fún ẹni tí ó bá ní àrùn ìtọ̀ ṣúgà, èyí tí olóyìnbó pè ní diabetes. Oúnjẹ ẹlẹ́ẹ̀kẹta ni ògì. Oríṣiríṣi ògì la ní, ṣùgbọ́n ọ̀kan lára àwọn ògì tí ó dára jù ni ògì ọkà bàbà. Ó dára fún egungun. Ó sì dára fún ẹni tí ó bá ní àrùn ọ́sà, èyí tí a mọ̀ sí àrùn ọgbẹ́ inú. Ẹ̀kẹrin ni àgbàdo. Àgbàdo kún fún oríṣiríṣi fáíbà tí ó máa ń ṣara lóore. Ó sì máa ń ṣàkóso bí oúnjẹ ṣe máa ń pín nínú ara. Oúnjẹ ẹlẹ́ẹ̀karùn tí máa dárúkọ ni ẹ̀fọ́. Oríṣiríṣi ẹ̀fọ́ la ní. A ní ẹ̀fọ́ ṣọkọ, a ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀, a ní ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, a ní ẹ̀fọ́ ìyànàpájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀kan lára àwọn ẹ̀fọ́ tó dára jù ni ẹ̀fọ́ ṣọkọ. Tó ẹ̀yin aráalé, ètò náà wà ní jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ̀ sí àtẹ̀jíṣẹ́ àwọn oúnjẹ Yorùbá méjì tí ẹ mọ̀ àti àwọn àǹfààní tí wọ́n rọ̀ mọ́ kí a máa bá ètò lọ. Orúkọ tèmi ò yí padà. Èmi ni fine girl tí ò kàn mọ̀. Bolanle Oni Story ni mò ń jẹ́. Mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kèrègbè ìmọ̀ pé ó dàbọ̀.